Mo kí gbogbo àwa olóríire ẹ̀dá, Ọlọ́run ò ní ṣe wá ní olórí ibú. Mo sì kí àwọn bàbá wa nínú ẹ̀sìn Kristẹni tí wọ́n jáde tí wọ́n sì ṣe àwọn àtúnṣe kan. Gẹ́gẹ́ bí àpéjọpọ̀ ọmọlẹ́yìn Kristi ti ilẹ̀ Ogbomọṣọ local government márààrún, Ogbomọṣọ North, Ogbomọṣọ South, Oríire, Surulere and Ogoluwa, láti sọ nípa ọ̀rọ̀ tí Chief Imam Alhaji Toliat Ayilara tí wọ́n sọ jáde ní ọjọ́ 28 oṣù kẹrin tí a wà nínú oṣù kẹta, ọjọ́ 28 oṣù kẹta ọdún tí a wà nínú rẹ̀ yìí, nípa ẹ̀sùn tí wọ́n fi kan àwọn ọmọlẹ́yìn Kristi nílẹ̀ Ògbómọ̀ṣọ́ pé àwa là ń da ẹ̀sìn ìsìláàmù rú, èyí tí àwa ń sọ báyìí lónìí wípé kò rí bẹ́ẹ̀. Pàápàá lórí wáàsí tí bàbá wa ìmọ̀ọ́mù gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ tí wọ́n ṣe nínú kútúbà wọn lórí pé àwọn Kristẹni kan nílùú Ògbómọ̀ṣọ́ ni wọ́n ń da àwọn Mùsùlùmí Ògbómọ̀ṣọ́ láàmú. A gbọ́dọ̀ sọ̀rọ̀ sí ń bẹ̀ sí wọ́n jẹ́ káwọn wá wò yín ràn, a ní wò yín ràn, a fi ẹjọ́ ní sun ọlọ́run ọgbà nìkan látọ̀dọ̀ wọn ò sì ní fi yín lọ́rùn lẹ̀. Gbogbo ẹ̀yin Christian tó kù tẹ́ ẹ bá mọ̀ pé ẹ lọ́wọ́ ń bẹ̀, ẹ lọ bá ẹni tó ń dà wá rú pé kó fi wá lọ́rùn lẹ̀. Ẹ lọ bá ẹ sọ fún pé kó fi wá lọ́rùn lẹ̀, kí ló dé? Gbogbo ẹ̀yin bàbá wa tí ẹ wá jáde tí ẹ ń jẹ́ Kristẹni láàárọ̀ yìí, inú mi sì dùn dáadáa torí pé onílùú kò ní fẹ́ kí ìlú ó tú. Mo sì dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣe àtúnṣe yẹn dáadáa. Àmọ́ èmi kò fẹ́ mú ọ̀rọ̀ kan jáde ń bẹ̀sà fẹ́yìn bàbá wa tí ẹ ń jẹ́ Kristẹni. Ọlọ́run ní jẹ́ ó burú fún yín. Ìlú Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́. Gbogbo àwa Mùsùlùmí náà Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fún wa. Bákan náà gbogbo oníṣẹ̀ṣe kò ní bàjẹ́ fẹ́ni kankan. Gbogbo wa làájọ máa gbé nínú rẹ̀pọ̀ pẹ̀lú àlàáfíà. Ẹ̀sìn oníkálukú ló kọ̀ máa wà fún lọ́tọ̀ọ̀tọ̀ torí lakum dinukum waliyadi. Mùsùlùmí kó ṣẹ̀sìn tiẹ̀, Kristẹni kó ṣẹ̀sìn tiẹ̀, Islam kó ṣẹ̀sìn tiẹ̀. Ṣé rí ọ̀rọ̀ tí bàbá wa ìmọ̀ọ́mù sọ, wọn kó gbogbo Kristẹni pọ̀ o. Ẹ já tún ọ̀rọ̀ yẹn gbọ́. Wọ́n gbọ́ ẹ̀yin Christian tó kù tẹ́ ẹ bá mọ̀ pé ẹ lọ́wọ́ ń bẹ̀, ẹ lọ bá ẹni tó ń dà wá rú pé kó fi wá lọ́rùn lẹ̀. Ní àwọn Kristẹni kan wọ́n sọ pé ẹ̀yin Kristẹni wà ń pè kankan ní singular and plural. Bàbá ò lo plural, wọ́n lo singular ni. À ń pè ní jamu nínú Islam tiwa, ìsídà jamu or mufrod. So mufrod ni bàbá lò, ẹyọ kan. Wọ́n sọ wípé àwọn kan wọn ò nẹ́yìn Kristẹni. Tá bá wá sọ wípé ká máa wá sọ gẹ́gẹ́ bí a ṣe rí, àwa náà ó understand pé torí mi ìfẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ tipẹ́tipẹ́, but bẹ́ẹ̀ ṣe bí àwọn bàbá wa ṣe jáde yìí, tá bá wá jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé ok àwọn wo gangan ni. Èmi ò mọ èèyàn kankan, mi sì ní dárúkọ anybody, àmọ́ màá máa play àwọn fídíò kan kẹ́ máa rí. Ok, ẹ jájọ wo fídíò yìí. Mo fi kí n bẹ lónìí a sì kí Imam Afin ọ̀rọ̀ gba sùúrù. Ẹ jẹ́ ó kálukú á máa dìde àdó rẹ̀, á mójú tẹ̀ ń gbọ́ báyà. Ti pèèyàn wá láti òkèèrè wá báyìí wá sọ̀rọ̀, ẹ jẹ́ á máa wòye ẹni tí ó sọ̀rọ̀. Kìí kẹ́kọ̀ọ́ máa pèèyàn wá tẹ́yìn ó ti fojú wò wípé ọlọ́gbọ́n ni tí ó lè má gbà. Ẹni rẹ́lòmíì tẹ́ ẹ ti gbà, ṣùgbọ́n àtẹnujẹ òjò gbádùn. Tẹ́yìn náà bá wo fídíò yìí, ẹ rí pé bàbá tí wọ́n sọ̀rọ̀ yìí bàbá tó dàgbà dáadáa ni. Olórí ìjọ elders ni wọ́n nínú ìjọ. Ẹ wá gbọ́ kí ni ó kan
bàbá yìí pẹ̀lú wípé tẹ́ bá fẹ́ gbé oníwàásí kan wá sílùú Ògbómọ̀ṣọ́ o ẹ máa ṣe oníwàásí tẹ́ fẹ́ gbé kí ló kan kìrìsìtẹ́nì pẹ̀lú ọ̀rọ̀ wàásí. ìgbà ṣùgbọ́n àtẹnujẹ òjò gbádùn. wọ̀nà tó gbóhùn sọ̀rọ̀ yóò bá mú tá a bá sì lè aṣọ di wàhálà nísìn àtúngbò kọ. ṣùgbọ́n a dúpẹ́ pé àwọn tí wọ́n bẹ̀rẹ̀ mẹ́rin náà wọ́n ní sùúrù wọn ní bíbàjẹ́ o. àkọ́kọ́ pọ́ìntì tí mo fẹ́ kẹ́ mú jọ mú jáde nìyẹn o kí ló kan kìrìsìtẹ́nì tí wọ́n sì jẹ́ àgbàlagbà nínú ìlú tó sì jẹ́ olóyè nílùú ìlú kí ló kàn wọ́n pẹ̀lú wípé ẹ̀ṣọ́ wọn ní wáàsí tẹ́ máa mú wá to the extent yìí pé níbẹ̀ yẹn kí wọ́n tó kí ìmọ̀ọ́mù ààfin ẹ gbọ́ bí wọ́n ti kí ẹjọ́ àti ẹ̀gbọ́. Imam Afin. ọ̀rọ̀ gba sùúrù. ẹ jẹ́ ó kájú kó ọmọ àjèjì àdó rẹ̀ á mójú tẹ̀ ń gbọ́ ọba ya. ṣẹ́yìn náà ti gbọ́ ẹ ti rí wípé irú àwọn àgbàlagbà báyìí tí wọ́n sì jẹ́ kìrìsìtẹ́nì àwọn gangan ni wọ́n ń tàbùkù bá àwọn tó kù nínú ẹ̀sìn. lẹ́yìn yẹn sà gbogbo ẹ̀yin bàbá wa kìrìsìtẹ́nì tí ẹ jáde ọlọ́run níjó bàjẹ́ fún yín wàláì inú mi dùn gan wípé ẹ jáde ẹ dẹ̀ àdírẹ́sì dáadáa. bàbá wa ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ wọn ò bá gbogbo kìrìsìtẹ́nì wí wọn ò sì bẹ́yìn kìrìsìtẹ́nì wí. wọ́n ní àwọn kan nínú ẹ̀yin kìrìsìtẹ́nì lẹ́ ń dà wá mùsùlùmí láàmú. ó yẹ ẹjá wa gbé sí ọ̀rọ̀ yídì màá kàn ṣàlàyé nǹkan kan torí tèmi ò bá mọ̀ lámọ̀dájú èmi yìí ń sọ tí n bá dẹ̀ ní fáàtì ẹ̀. àkọ́kọ́ níjọ́ ìtúnu ààwẹ̀ tí wọ́n lọ ń kírun ní Eid ṣé mọ̀ wípé àwọn bàbá yìí náà ni wọ́n tún tẹ̀lé wọn lọ sí Eid láti lè wo àwọn wo ló wá kírun lẹ́yìn ìmọ̀ọ́mù àwọn wo ni ò wá kírun lẹ́yìn ìmọ̀ọ́mù Àfin. حدثه عن رسول الله صلى الله عليه وسلم قال من صام رمضانا ثم تبعه 6 من الشوال كان كصيام الدهر. wọ́n ní gbogbo ẹni tí Ọlọ́run bá fún láǹfààní tó bá lè gba àwẹ̀ mẹ́fà nínú oṣù Shawwal lẹ́yìn oṣù Ramadan tó bá lè gba Shawwal. alhamdulillahi wali salihin wal akibatu lil muttaqin fala udwana illa ala zalimin wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. adúpẹ́ fún Ọlọ́run bá tí. níjọ́ Sunday tó yẹ kí wọ́n lọ chọ́ọ̀chì tiwọn now lẹ́yìn yẹn rìsọ́ọ̀tì tá a tún padà gbọ́ lẹ́yìn ẹ̀ ni wípé àwọn olóyè kan wà tí wọn ò wá kírun lẹ́yìn ìmọ̀ọ́mù Àfin wọn sì kírun lẹ́yìn ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ o wọ́n sì torí ẹ̀ wọ́n suspend wọ́n gbága wọn kúrò nínú ààfin. ẹ ṣe findings lórí ẹ̀ eléyìí ń ṣe pé bóyá àròsọ o àbí kàbísọ̀rọ̀ ń sọ̀rọ̀ o àwọn wo ló ṣe léyìí ṣe bí àwọn bàbá yìí náà ni wọ́n lọ síbẹ̀ tí wọ́n lọ wo àwọn wo náà wá àwọn wo ni wọ́n wá kìrìsìtẹ́nì sì ni wọ́n. ẹ̀yin bàbá wa tí ẹ wá àdírẹ́sì láàárọ̀ yìí Ọlọ́run níjó burú fún yín o ẹ̀yin náà ẹ jẹ́ ká jọ gbé ọ̀rọ̀ yẹn sí làákàyè sà nítorí pé yóò wá kírun lẹ́yìn ẹnìkan ẹ sì torí ẹ fún suspension nínú ààfin so yẹ kí wọlé rí bẹ́ẹ̀. now tabatẹ wá sọ wípé ókè o ẹ lè lọ o now ẹ jẹ́ àjọ gbé sí làákàyè bàbá lẹ pera yín nílùú ìlú tẹ́ẹ̀sì fẹ́ kí ìlú ó dàrú ẹ sì ń ṣàṣehàn sí ànìkan wípé mo kórìíra àwọ mo nífẹ̀ẹ́ wọ tó bá gẹ̀yìn lẹ bímọ méjì tẹ́ wá ń ṣàṣehàn pé mo nífẹ̀ẹ́ ilé mi nífẹ̀ẹ́ ilé yìí ṣé inú ọmọ tẹ́ ẹ̀ nífẹ̀ẹ́ yẹn ṣó máa dùn sẹ́ni tẹ́ ẹ̀ nífẹ̀ẹ́ ẹ wá ní ẹni tí ọmọ tá a wá nífẹ̀ẹ́ yẹn á fi ẹ̀hónú hàn so gbogbo ẹ̀yin bàbá wa kìrìsìtẹ́nì àwọn ẹni yìí ló yẹ kẹ́ ẹ bá wa àdírẹ́sì pé kí ló kàn wọ́n pẹ̀lú ọ̀rọ̀ mùsùlùmí lóòótọ́ olóyè níyín láàfin lóòótọ́ ẹ jẹ́ pàtàkì láàfin
kí wọ́n ṣe wípé kẹ́ ẹ tún máa da àárín àwọn aráàlú. Imam Afin. Ọ̀rọ̀ gba sùúrù. Ẹ jẹ́ kálukú ọmọ àjìjàdó rẹ̀. Àmójú tẹ̀ ń gbọ́ ọba ya. Tí ẹ bá ti pèèyàn wá láti òkèèrè wá bá yín wá sọ̀rọ̀, ẹ jẹ́ á máa wòye ẹni tí ó sọ̀rọ̀. Kìí ṣe kẹ́kọ̀ọ́ máa pèèyàn wá tẹ́yìn ó ti fojú wò wípé ọlọ́gbọ́n ni tí ó lè má gbà. Ẹni rẹ́lòmíì tẹ́ ẹ ti gbà ṣùgbọ́n àtẹnujẹ òjò gbádùn. Pẹ̀lú wípé kẹ́ tún máa ṣàṣewọ̀n orú eléyìí. Torí ẹ̀ ẹlòmíì akọ̀jáde àwọn bá wọn kìrìsìtẹ́nì kọ bàbá ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ wọn ò bá any Christian wí àwọn particular person tẹ́yìn náà sì rí lórí screen tẹ́ẹ̀dẹ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ àwọn ni wọ́n ń bá wí tẹ́yìn náà sì mọ̀. So ẹ má jẹ́ aṣàbòsí bàbá wa ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ wọn ò bá gbogbo kìrìsìtẹ́nì wí o wọn ò sì fa ogun ẹ̀sìn. Kìrìsìtẹ́nì ń bá bàbá wa ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ ṣe. Inú mi sì dùn nínú ọ̀rọ̀ kan tí mo fẹ́ gbé jáde lórí ọ̀rọ̀ Pàràkò yìí torí ọ̀rọ̀ ẹ̀ ń bọ̀ lọ́nà. Àwọn náà sọ wọ́n ní ẹnìkan ṣe wedding nílùú ìlú Ògbómọ̀ṣọ́ tí ọkọ jẹ́ Kìrìsìtẹ́nì tí ìyàwó náà sì jẹ́ Kìrìsìtẹ́nì tí bàbá wa ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ sì lọ nú chọ́ọ̀chì yẹn. Ó sọ náà ẹja gbọ́. Kódà nínú tó tún ṣe mí lẹ́mọ̀ àwọn Christian kan wọ́n ń ṣe wedding ìyàwó Christian ni ọkọ Christian ni ó sì lọ ọbẹ̀ ọlọ́ọ̀nù church yẹn kọ̀ọ̀kan àpò ẹsẹ̀ Muslim o ìyàwó ẹsẹ̀ kẹsẹ̀ Muslim àwọn méjèèjì Christian ni bọ́dà ń gbà tó fẹ́ ṣàdúrà ló ẹsẹ̀ mú áńkátì ni ìyàwó ẹsẹ̀ fi ń borí fídíò rẹ̀ ń bẹ lọ́wọ́ mi mo ti sẹ́ǹdì ẹ̀ sáwọn ìlú náà gbọ́ ó ẹsẹ̀ fi áńkátì kú borí nígbà tó fẹ́ ṣàdúrà ń Christian ó sì sọ pé ń bí díẹ̀ onísúná lòun. Lẹ́ẹ̀fi mọ̀ wípé bàbá wa ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ ṣéwù gbogbo èèyàn ni wọ́n ń bá ṣe. Ẹ̀yin náà lẹ gbọ́ lẹ́nu Pàràkò yìí. So bàbá wa ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ ronú kó bàjẹ́ fún ìlú àbí kí Kìrìsìtẹ́nì jẹ̀sìn wáyé. Àwọn ẹni yìí gbogbo ẹ̀yin pastors wa àwọn ẹni yìí àwọn bàbá yìí ẹ̀yin náà ẹ pè wọ́n ẹ sọ fún wọn wípé ọ̀rọ̀ mùsùlùmí leléyìí ọ̀rọ̀ ìmọ̀ọ́mù mùsùlùmí sí mùsùlùmí ni kò kan Kìrìsìtẹ́nì rárá. Ní tó ṣe dùn mí bọ́ ṣe dráàgì bàbá wa kábíyèsí orúmọ gẹ̀gẹ́ Ọlọ́run níjó bàjẹ́ fún wọn tó ṣe ń dráàgì wọn wọnú ọ̀rọ̀ yìí tó kò kàn wọ́n rárá kò kan bàbá wa kábíyèsí rárá. Àwọn ẹni yìí ni wọ́n ń dráàgì bàbá wa wọnú ẹ̀ wọ́n ti mọ̀ pé bàbá wa kábíyèsí wọn ò fi bẹ́ẹ̀ mọ̀ ń pa ọ̀rọ̀ Islam. So kọ́lọ́n kójọ kó má jẹ́ ó bàjẹ́ fún gbogbo wa ìlú Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́ gbogbo ẹ̀yin bàbá wa kàn tẹ jáde láàárọ̀ yìí Ọlọ́run níjó burú fún yín àmọ́ ẹ bá wa pe àwọn bàbá yìí náà wípé kó jọ̀ọ́ kó fi ọ̀rọ̀ Islam lẹ̀ kó jẹ́ ká yanjú ẹ̀ nípa tọ̀nà Islam. Ọ̀rọ̀ ti wà nílé ẹjọ́ kò yẹ kó jáwọn náà tún máa bá rú ọ̀rọ̀ báyìí lẹ́nu ẹ̀ lágbàlagbà tó sì ń fẹ́ kí ìlú ó tò. Ọlọ́run níjó bàjẹ́ fẹ́ni kọ̀ọ̀kan wa gbogbo àwa mùsùlùmí Ọlọ́run níjó bàjẹ́ fún wa gbogbo àwa Kìrìsìtẹ́nì Ọlọ́run níjó bàjẹ́ fún wa gbogbo ẹnì kọ̀ọ̀kan wa lápapọ̀ Ọlọ́run níjó bàjẹ́ fẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́lá hílàhílàlá àwọn Kìrìsìtẹ́nì ló ní fídíò eléyìí gbogbo ẹ̀yin Kìrìsìtẹ́nì Ọlọ́run níjó bàjẹ́ fún yín bàbá wa tí ń bẹ ní ọ̀run kí á bọ̀wọ̀ fún orúkọ rẹ kí ìjọba rẹ dé ìfẹ́ tirẹ̀ ni kí á ṣe ní ayé bí wọ́n ti ń ṣe ní ọ̀run fún wa lóúnjẹ òjò wa lónìí dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bí a ti ṣe ń dáríjì àwọn tó ṣẹ̀ wá má fà wá sínú ìdánwò gbà wá lọ́wọ́ bìlísì torí ìjọba ń tirẹ̀ agbára ń tirẹ̀ ògo ń tirẹ̀ láéláé àmín. So Ọlọ́run níjó bàjẹ́ fún wa. Sálámù alaykum.